Tani Fulani àṣírí ńlá bí Fulani ṣe gba ilẹ̀ Hausa Nupe Ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀ tún ṣe títí títí dóni tá a fi bá yín sọ̀rọ̀ lórí gbólóhùn ńlá tá a mú wá àwọn ẹ̀kọ́ kàǹkà téèyàn ò gbọ́dọ̀ ṣaláìmọ́ gbọ́ bó bá ti wá gbọ́ tán fi ránṣẹ́ sẹ́lòmíì kí ìran rẹ ìran mi ìran wa kó má bàa parun. Arákùnrin wa Ọláwálé Ọmọ́tọ́ṣọ́ ọmọ Àdìgún ẹ mà káàbọ̀ sórí gbàgede ètùtù rí. Mo kí gbogbo ilé, mo kí everybody, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin wa nílé lóko àti ní diaspora gbogbo yín pátá mo kí. Ẹ ṣeun. Ìdí tí a fi gbé yín wá lónìí bàbá wa Àdìgún a ṣàkíyèsí wípé nǹkan ti ṣe Yorùbá o nǹkan sì tún ṣe Yorùbá bá a ti ń tún bá yín sọ̀rọ̀ yìí. ẹ fẹ́ kẹ́ ìná ń bẹ fún wa ta làwọn Fúlàní gan-an tá à ń sọ nípa rẹ̀ tí wọ́n kó àwọn Haúsá ní pápá mọ́ra tí wọ́n kó ní pé ní pápá mọ́ra tí wọ́n tún wọ́n nù lọ́rùn tí wọ́n tún ṣe wọ́n bí ọṣẹ́ ṣojú ẹ̀ náà ń bẹ. Ẹ ṣeun, àwọn Fúlàní ẹ̀yà kan ní wọ́n tó pé ní wọn ò ní specific country kan tẹ́lẹ̀ dákọ̀ pé tọ̀ ìlú wọn ní o kò sí adaran ní Fúlàní wọn a máa dá màálù káàkiri inú igbó. Fúlàní lè rìn láti Sókótó ó lè rìn dé Bayelsa tí ó máa da ẹran nínú igbó káàkiri. Fúlàní wá póríṣi méjì, oríṣi kan làwọn tó ń pè ní town Fúlàní. Àwọn town Fúlàní yẹn àwọn a máa bá wa gbé, wọn máa bá àwọn èèyàn gbé nínú ìgboro, àwọn ni wọ́n ń pè ní town Fúlàní. Àwọn nomadic Fúlàní tá a pè ní kejì, àwọn náà tún wá ní ìpele méjì. Ìpele àkọ́kọ́ òun làwọn Fúlàní tó yẹ pé ní inú igbó làwọn ń gbé, wọ́n wà lójú kan wọ́n sì ń da ẹran bẹ̀ tó máa ń sè sójú kan. Àwọn kan tó wá ń bẹ tó jẹ́ ẹ̀yà kejì nínú àwọn Fúlàní yìí, àwọn ò tiẹ̀ jókòó rárá nínú igbó ẹ̀ náà ń lọ ká wọ́n lọ ní wọn ò dúró. Àwọn yẹn ní pure nomadic Fúlàní tó ń pè ní bòròró. Tó bá wá fẹ́ gbádùn lẹ́kṣọ̀ tòní torí pé ọṣẹ́ tí Fúlàní ṣe ní West Africa kìí ṣe kékeré. Fúlàní kọjá ń tàn rò. Fúlàní ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà, wọ́n ti kó wọn lẹ́rú. Fúlàní ti dààmú ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtírì kọ̀ọ̀kan ní West Africa. Tẹ́ bá wo ohun tí ń ṣẹlẹ̀ lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò yẹn Fúlàní ló wà ń bẹ̀. Fúlàní fẹ́ gba ilẹ̀ wa, wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá. Kò wá yẹ kí ká dákẹ́. Tá bá wo gbogbo ohun tó ti ṣẹlẹ̀ nílùú kọ̀ọ̀kan nínú ìlú tá ń pè ní Nàìjíríà yìí gan, gbogbo ẹ̀ la máa yànnà náà rẹ̀ ní lọ́kọ̀ọ̀kan lẹ́sẹẹsẹ. Ṣùgbọ́n tá a bá fẹ́ gbádùn Tani Fúlàní, ó yẹ ká gbé e látòrí àwọn Haúsá. Torí pé kí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ pé bá a ṣe fẹ́ kú olóko ẹrú ni, torí pé Yorùbá ti wà lóko ẹrú. Torí pé kọ́ńtì kan náà tó ń pè ní Nàìjíríà, òun náà ni Yorùbá wà, òun ni Ìgbò wà, òun ni Ìṣẹ́kìrì wà, òun ni Urhobo wà, òun ni Nupe wà tá à ń pè ní Tápà àti àwọn ẹ̀yà oríṣiríṣi. Nígbà tí ìlú ti dà wá pọ̀, táwọn òyìnbó tó ti kó wa papọ̀, ibẹ̀ ni wàhálà ti dé. Ṣùgbọ́n ọṣẹ́ tí wọ́n ṣe fún àwọn Haúsá ó le púpọ̀ tó pé ní lónìí ìran Haúsá wọn ò jẹ́ nǹkan kan mọ́. Ló wá yẹ tá a bá fẹ́ gbádùn rẹ̀ dáadáa ká wá gbé látòrí Tani Haúsá. Ẹ ṣeun. So lórí Haúsá ìyẹn ni pé tẹ́ ń bá wa sọ Haúsá àti Fúlàní wọ́n yàtọ̀ síra wọn gédéǹgbé. Bẹ́ẹ̀ni. Kódà ta wá ní Haúsá yìí ẹjá mú láti bẹ̀yẹn kó ba lè yí àwọn èèyàn kan dáadáa nítorí pé
wọ́n ní bọ́mọdé ò bá bá tẹ̀ yóò dandan kó bá rọ̀bá ẹ bá wa nà ń bẹ dáadáa bàbá wa Àdìgún adà fún yín ẹ ní rí gbé sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ láṣẹ Olódùmarè. àmì o mo rí gbọ́ púpọ̀ ìtàn yìí tá à ń sọ yìí ló ta fẹ́ bẹ̀rẹ̀ báyìí a sọ̀tàn láti fi dá wàhálà lẹ̀ a sọ̀tàn láti fi ba ìran kan jẹ́ àwa fẹ́ sọ eléyìí ni láti fi lè jẹ́ kí àwọn èèyàn wa mọ irú ọṣẹ́ tí àwọn adaran yìí ṣe tá à ń pè ní Fúlàní torí pé kí ni tabajupaju sẹ́lẹ̀ Fúlàní ó kó wa lẹ́rú ò tí nínú oko ẹrú náà la wà wọ́n máa kó wa lẹ́rú ẹ jẹ́ wá gbé látòrí ọṣẹ́ tí wọ́n ṣe fún àwọn ìran tá à ń pè ní Haúsá ta ni Haúsá àwọn Haúsá jẹ́ ìran kan tí wọ́n ń wà ní àríwá àwọn Haúsá yìí ẹ̀yà oríṣiríṣi ni wọ́n ìpìlẹ̀ wọn láti Sókó láti Dàúrà ni ìpìlẹ̀ Haúsá gẹ́gẹ́ bí ìpìlẹ̀ Yorùbá nísìnyí á sọ pé Ilé Ifẹ̀ Dàúrà ibẹ̀ ni àwọn Haúsá ti pilẹ̀ tó ti wá tàn káàkiri lọ sí Sókótó lọ sí Kẹ́bì lọ sí Zamfara lọ sí Bauchi lọ sí Adamawa lọ sí Gombe títí déédé Jigawa déédé Kano Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tèmọ́ Katsina. arákùnrin kan bẹ tó ń pè ní arákùnrin tá à ń sọ yìí ìlú Dàúrà ni Bọ̀yájídà ti wá Bọ̀yájídà yìí nílùú Dàúrà tó jẹ́ ìlú Haúsá tá a ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ pé Ilé Ifẹ̀ wọ́n wá ní pọ́blẹ́mù kan nílùú yẹn pọ́blẹ́mù omi ni kànga ọ̀kan ni wọ́n ní gbogbo odidi ìlú yẹn ibẹ̀ lẹ ti lè pọnmi wá lè pọnmi níbẹ̀ àfi ọjọ́ Jímọ̀ nìkan torí pé kí ni ejò ńláńlá kan wà níbẹ̀ kò allow anybody láti pọnmi àfojọ́ Jímọ̀ nìkan eléyìí wá jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nílùú tá à ń pè ní Dàúrà gẹ́gẹ́ bí Ilé Ifẹ̀ bó ṣe jẹ́ orísun Yorùbá orísun ìlú àwọn Haúsá là ń pè ní Dàúrà tọ̀ arákùnrin tá à ń pè ní Bọ̀yájídà yìí ó mà tó dé Dàúrà àwọn ìlú àwọn Haúsá gẹ́gẹ́ bí Dàúrà tá à ń sọ yìí obìnrin a máa jọba ó ní Daurama ó ní ọba tó wà ń bẹ̀ ń gbà yẹn bákan náà tẹ bá lọ sílùú kan tó ń pè ní Zaria Queen Amina of Zauzau òun náà jọba ń bẹ̀ obìnrin a máa jọba ọkùnrin a máa jọba nílùú àwọn Haúsá tọ̀ ìlú Tawawi tẹ́ta ní orísun ìlú àwọn Haúsá tá a pè ní Dàúrà arákùnrin yìí tá a pè ní Bọ̀yájídà ó wá fẹ́ mú mi ó wá bá ìyá arúgbó kan sọ̀rọ̀ pé kódà kó bùn ún lómi ìyá arúgbó ìwà bùn ún lómi ìyá arúgbó ìwà ń sọ fún pé ní wàhálà ta ní ìlú Dàúrà ni kò sómi ọjọ́ Jímọ̀ náà là máa rómi pọn kí ló dé ejò kan bẹ tó ń pa àwọn ènìyàn ẹni tó bá lọ síbẹ̀ àfojọ́ Jímọ̀ nìkan ni Bọ̀yájídà wá sọ pé ní so ẹ lè júwe ibẹ̀ fún mi má lọ ó fẹ̀mí ara rẹ̀ wéwu ní ẹ má wọ̀rí Bọ̀yájídà bá gba ibẹ̀ lọ pẹ̀lú ìyá arúgbó yìí nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá débi tí kànga yìí wà ń bẹ̀ bí ìyá bá sún sẹ́yìn títí ẹ̀ bárakùnrin ṣe mú igbá tó nà sínú kànga tó mì í ó ń fa omi yẹn jáde àṣejò ti wà ń bẹ̀ ejò ti gbórí síta ejò yọ orí ẹ̀ sókè báyìí pé kóun sá Bọ̀yájídà gbá orí ejò yìí mú ni ó bá gé orí ẹ̀ mbà tó gé orí ejò yìí ó wá mú orí yẹn ó sọ sínú àpò ó wá mú gbogbo bọ́dì yòókù ó kẹjù síta níbi etí kànga ìyá arúgbó ìbá ní èèmọ̀ lélẹ́yìn àríwá eléyìí rí o bíjẹ Bọ̀yájídà pẹ̀lú ìyá yìí wọ́n bá farabalẹ̀ pọn omi bàtí wọ́n pọn mi wọ́n bá gba ọ̀dọ̀ ìyá lọ. òyìnkí bá kàn nílùú sẹ́ríkì ti kú kí ni wọ́n ń pè ní sẹ́ríkì lásìkò yẹn ejò yẹn ni wọ́n ń pè ní sẹ́ríkì. ejò yìí bá àwọn yẹn bá rí gbogbo ejò wọn léjò ńlẹ̀lẹ̀ òyìnkí ti kàn ní gbogbo ìlú. Daura mátọ̀hún jẹ́ ọba Daura tá a pè nílùú Haúsá orísun ìlú àwọn Haúsá. òyìnkí dọ́dọ̀ ọba ní kán dákun kọ́ bá òun wá ẹni tó pa ejò yìí tóun bá rí onítọ̀hún òun máa dá ìlú òun sí méjì òun máa fún ọ ní pààtì kan bẹ̀.
kò sì kó pẹ́ bí àwọn èèyàn ṣe ń yọjú nù pé àwọn làwọn pa ejò àwọn làwọn pa ejò ọba wa nítọ̀ tẹ́ bá pa ejò orí dà ẹ mú orí wá o ò mọ̀ lẹ́nu kankan nílùú nígbà tó yìí wá kan tó yìí wá dé ọ̀dọ̀ arábìnrin tó gba Bọ̀yájídà sílé ìyá arúgbó ó bá sọ fún Bọ̀yájídà pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó tẹ̀lé mi lọ dáàfin ó ní kò nídìí onírárá o gbọ́dọ̀ tẹ̀lé mi dáàfin ni wọ́n bá jọ dé ààfin ọba bá sọ pé tọ̀ ìwọ ló pa ejò oníbẹ̀ẹ́ ni ẹ̀rí dà ó bá mú eré ejò yẹn mú síta ọba bá sọ pé tọ̀ òun ti ṣàdéhùn òun máa dá ìlú òun sí méjì ni ẹni tó bá pa ejò yìí kó máa mú ìdajì ìlú lọ. Bọ̀yájídà lóhùn ò fẹ́ ó lóhùn ò nídìí ẹ̀ kí ló wọ́n fẹ́ ó ní ìwọ gangan ni mo fẹ́ fẹ́ ìwọ gangan mo fẹ́ fẹ́ ká má fọ̀rọ̀ gùn bọ́n ṣe fẹ́ra wọn nìyẹn ìgbà tó ń gbé fẹ́ra wọn wọ́n sì ń gbégbé àlàáfíà àwọn haúsá tẹ̀ ń wò yẹn oríṣiríṣi ẹ̀yà ni wọ́n haúsá a máa dúdú gidi gan wọ́n máa ń dúdú wọ́n sì máa ń kúrú ẹ lè rí haúsá tó pupa kò sí ní gbogbo pírọ̀dì yẹn haúsá pupa kò sí nínú haúsá. bàbá wa Àdìgún àwọn àwòrán tá à ń wò ń bí yìí gan ó fi hàn pé àwọn haúsá yìí wọ́n dúdú kírímù ni ó yá ẹ má bọ́rọ̀ yín lọ ẹ má bọ́rọ̀ yín bọ̀. so àwọn ọkùnrin bá wo àwọn ọkùnrin wọ́n máa ń dúdú ni ẹ bá wo àwọn obìnrin wọ́n máa ń dúdú ni ẹ̀yìn bá ẹ bá fura tẹ bá wo àwọn àwòrán yìí dáadáa ẹ rí i pé àwọn obìnrin wọ́n kúrú wọ́n máa ń kúrú dẹ̀ nínú àwọn kọ́ọ̀tì àwọn haúsá tá à ń sọ yìí àwọn kan bẹ tó tá à ń pè ní àwọn tó máa ń gun bòrí kí ni jẹ́ bòrí bòrí yẹn nínú àwọn àṣà àwọn haúsá ni ẹ máa rí tó máa játọ́ lẹ́nu tẹ bá wo nínú àwọn àwòrán yìí ẹ máa rí arábìnrin kan tó ń potọ́ lẹ́nu yóò máa po itọ́ máa jáde lẹ́nu ẹ̀ bòrí ti gbé nìyẹn evil spirit ti wọnú bọ́dì rẹ̀ tó bá yẹ yóò máa wá pariwo ẹ máa rí pé ohun kan máa wá jáde nínú ẹnu ẹ̀ ohun tó máa jáde yẹn ó máa wá sọ àwọn ọ̀rọ̀ tó máa sọ wọ́n máa wá take note ẹ̀ by the time tí tó bá ti gbádùn tán tó ti padà sípò òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá sọ ohun tó sọ ó lè sọ pé ní kó lọ rẹ ewúrẹ́ ó lè dákọ̀ ẹnìkan pé ó ní problem yóò dákọ̀ pé solution nìkan báyìí ni wọ́n bọ̀rọ̀ ṣe sí i so culture haúsá gẹ́gẹ́ bí yorùbá náà ṣe ní àṣà àwọn haúsá náà ní àṣà títí wọn àwọn haúsá sì ní wọ́n ní òkígbẹ́ haúsá máa mú ọ̀bẹ kó máa fi ré ara rẹ̀ bọ́dì rẹ̀ báyìí yóò máa fi yun bọ́dì rẹ̀ ó lè mú ọ̀bẹ gẹ́gẹ́ bí inú àwọn àwòrán yẹn ẹ máa rẹ́nìkan tó fa ìtì ẹ̀ tó ń fi ọ̀bẹ tó fẹ́ fi gé àwọn haúsá wọ́n ń lo òkígbẹ́ àwọn haúsá náà wọ́n ń sóògùn àwọn haúsá máa jó ògùn àwọn haúsá máa ṣẹbọ ìmí à máa sin ejò ìmí à máa bọ igi ìmí à máa bọ àlìjẹ̀nú oríṣiríṣi nǹkan làwọn haúsá ṣe ní gbogbo pírọ̀dì yẹn eléyìí jẹ́ nípa àwọn haúsá àwọn náà wá jagunjagun sì ni wọ́n láwọn haúsá àwọn náà máa jagun ogun ìjà ni wọ́n bára wọn jà gẹ́gẹ́ bí irun tó ṣẹlẹ̀ sílẹ̀ yorùbá tẹ́ pé ní yorùbá ìjà là ń jà lẹ́ẹ̀mẹ́wàá tá à ń bára wá jà gẹ́gẹ́ bí ogun kírìjì bẹ́ẹ̀ náà ni nínú àwọn haúsá ìjà ni wọ́n bára wọn jà wọn ò rẹ́ eléyìí fẹ́ gbàlú eléyìí wọ́n máa ń gba àyè lẹ̀ fún àwọn ọ̀tá láti wọlé sí wọn haúsá máa ta obì haúsá máa ṣe bísínẹ́sì haúsá máa pẹja haúsá máa ṣiṣẹ́ oko àwọn haúsá súnmọ́ alágbẹ̀dẹ ni wọ́n máa ń rọ ọ̀bẹ wọ́n sì máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ àwọn haúsá tẹ̀ ń wò yìí wọ́n máa ń ṣe bísínẹ́sì dáadáa kò síbi tí wọ́n lè rìn dé wọ́n lè dé Ghana ní gbogbo àsìkò yẹn wọ́n máa ń rìn káàkiri wọ́n lè rìn dé Cameroon wọ́n ṣe iṣẹ́ òwò ni wọ́n ṣe bísínẹ́sì iyọ̀ wọ́n ṣe bísínẹ́sì kí ni wọ́n ń pè tí ń jẹ́ mẹ́wàá mílẹ̀tì yẹn oríṣiríṣi nǹkan òwò ni haúsá máa ń ṣe bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n haúsá wọ́n strong dáadáa wọ́n ní agbára tọ̀ kí ló wá ṣẹlẹ̀ sí haúsá o. nígbà tó dé ọdún kan àwọn míì gba islam nínú àwọn haúsá tí wọ́n ń ṣẹ̀sìn islam kì í ṣe gbogbo wọn bọ́n ṣe ń ṣẹ̀sìn islam yẹn àwọn ọba wọn kọ̀ọ̀kan wọ́n ti ń di mùsùlùmí bẹ́ẹ̀ ìlú haúsá tá a wá sọ yìí Bọ̀yájídà wá bí ọmọ kan tó ń pè ní Bàó nígbà tó ti fẹ́ Bàó ó ti fẹ́ Dáúrámá ọmọ tó wá bí yẹn tó ń pè ní Bàó ó wá bí àwọn ọmọ méje tẹ bá ń gbọ́ tó máa ń sọ wípé ní haúsá bọ́kwẹ̀ bọ́nzá bọ́kwẹ̀ ìpè haúsá méje ọmọ àlè méje
Hausa bọ́kọ̀ ìtàn sọ yẹn sẹ́yìn pé ní àti sọ pé ní Daura ní ìpìlẹ̀ wọn. Hausa bímọ ọmọ rẹ̀ kan wà ní Daura, ọmọ rẹ̀ kan wà ní Kano, ọmọ rẹ̀ kan wà ní Katsina, ọmọ rẹ̀ kan wà ní Zaria tá ń pè ní Zazzau, ìlú kan bẹ tá ń pè ní Zazzau, ibẹ̀ ni tọba wà gangan. Ọmọ rẹ̀ kan wà ní Gobiri, ọmọ rẹ̀ kan wà ní Rano, ọmọ rẹ̀ kan wà ní Biram tá ń pè ní Hadeja. So àwọn ọmọ tí wọ́n bí yẹn olówó spread káàkiri ní gbogbo àwọn táwọn yìí tá a dárúkọ yìí. So àwọn yẹn ni wọ́n ń pè ní Hausa bọ́pẹ̀. Ṣé wá rí Bayajida ó tún wá fẹ́ ẹrú tó fẹ́ yẹn ó fi ṣe ìyàwó kejì. Ẹrú yẹn gangan wọ́n orúkọ rẹ̀. Bàbá wa Àdìgún. Bayajida tó pa ejò yẹn ó fẹ́ ọbabìnrin yẹn ó tún wá fẹ́ ẹrú ní ìbẹ̀rẹ̀ ìgé báyìí ẹrú yẹn tún bímọ fún ẹrú yẹn tó wá bímọ fún yẹn òun ni wọ́n ń pe orúkọ rẹ̀ ní Gbọ́gbọ́ríyá. Òun ni wọ́n ń pe orúkọ ẹrú yẹn Gbọ́gbọ́ríyá. Ẹrú tó lọ fẹ́ yẹn. Ẹrú yẹn náà wá bímọ kan tó ń pè ní Karbagari. Karbagari yìí tó jẹ́ ọmọ ọkùnrin. Àwọn ọmọ tóun náà wá bí káàkiri àwọn ni wọ́n ń pè ní Banza Bọ́kwẹ̀. Banza Bọ́kwẹ̀. Kí ni wọ́n ń pè ní Banza bí ká sọ pé ní ọmọ àlè. So àwọn náà wá spread káàkiri sáwọn táwọn kọ̀ọ̀kan àwọn náà lọ káàkiri wọ́n spread káàkiri but Hausa náà làwọn yẹn o. Bọ́rọ̀ ìtàn àwọn Hausa ṣe jẹ́ ènìyàn torí ká ṣe ní kékagé ní kúrúkúrú but a ti wá sọ pé nínú àwọn Hausa yìí a ti sọ nípa culture wọn sọ́dọ̀ kò ní dàbí pé bóyá àwọn Hausa náà máa bọ nǹkan wọ́n bọ nǹkan o wọ́n bọ sùnbùrùbùra òòṣà kan ní ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n bọ búṣẹ̀ òòṣà kan náà ní ń jẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan làwọn náà ń bọ wọ́n sùnbùrùbùra àti bọ̀rùbúṣẹ̀ oríṣiríṣi àwọn nǹkan làwọn náà bọ wọn máa bọ àlìjànú wọn máa bọ ejò wọn máa bọ igi oríṣiríṣi nǹkan làwọn náà ń bọ wọ́n sì máa ń control evil spirit òun là ń pè ní àlìjànú wọ́n lè pe àlìjànú wọ́n lè rán àlìjànú ṣẹ́ lọ́wọ́ wa sọ sẹ́ńbì lọ dá wa láàdì síbí wọ́n lè ránṣẹ́ kò sí ń tún ọ bẹ́ẹ̀ sì ni àwọn Hausa máa pidán Hausa lè ní kẹgbẹ́ abọ́kalẹ̀ nísìn yóò wá dé tó bá dé abọ́ yẹn yóò wá sọ pé irú oúnjẹ wo lẹ́ ń fẹ́ ẹ bá sọ pé ní ẹni ìdí túwó ẹ máa bá túwó ń bẹ̀ irú ọbẹ̀ wo ọbẹ̀ kúkà yẹn làwọn ará Ìlọrin ń pè ní lúrú ẹ bá ń bẹ tó bá sọ pé ní ẹ bá ń fi pọ̀nmọ́ sí ẹ bá ń fi ẹran sí ẹ máa bẹ ẹran bẹ ẹ máa bẹ everything bẹ bẹ́ẹ̀ sì ni Hausa náà ó lè máa yọ owó lẹ́nu èèyàn kó ní kó tọ̀hún yanu kó máa yọ owó jáde lẹ́nu èèyàn so gbogbo oríṣiríṣi nǹkan bí àwọn àṣà àwọn oríṣiríṣi idán gbogbo ẹ̀ làwọn náà ń ṣe kò sí yàtọ̀ kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tó pé ní ọ̀pọ̀lọpọ̀ wa á lọ sí àwọn agbègbè wọn bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lónìí àwọn tó ń bọ nǹkan wà nílùú Hausa o wọ́n ń bọ̀ tó ń bọ nǹkan nílùú Hausa ṣé ìtẹ́wé fún wa báyìí bàbá wa Àdìgún ni pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ní 21st century yìí wọ́n sì ń bọ nǹkan nílẹ̀ Hausa. Bẹ́ẹ̀ ni tẹ̀lé tẹ bá lọ sí Sumaila local government ní Kano tẹ bá lọ sí Gwarzo ní Kano tẹ bá lọ sí Takai ní Kano gbogbo àwọn gbèríko yìí ẹ máa bá wọn bẹ̀ tí wọ́n bọ nǹkan bẹ̀ láti wá káwọn Hausa fẹ́ try láti differentiate wọn torí pé wọ́n kàn wọ́n ò pa gbogbo àwọn kinní yẹn tì wọ́n wá ń pè wọ́n ní Maguzawa àwọn ẹlẹ́bọ tàbí kí wọ́n tún lè gbà mí wọ́n lè pè wọ́n ní Bambaguje àwọn tó ń bọ nǹkan Bambaguje láti fi lè differentiate wọn bẹ̀ Hausa náà gbogbo wọn ẹ máa bá ti wo structure wọn ma everything èdè tó lédè míì tó ń sọ èdè Hausa náà wọ́n ń sọ lẹ́nu. àwọn aṣọ yìí pé ní àwọn míì nínú àwọn Hausa majority wọ́n ti gba ẹ̀sìn wọ́n ti ń ṣe Islam kó tó di pé ní wọ́n lọ gba àlejò ọ̀ràn àwọn àwọn àlejò ọ̀ràn òun náà làwọn tá à ń pè ní Fulani Tani Fulani òun la fẹ́ bẹ̀rẹ̀ nísìn. ìran àwọn ní Fulani àwọn Fulani jẹ́ ìran kan tó pé wọ́n á máa daran káàkiri wọ́n á máa daran àwọn ọkọ wọn
ẹran ni wọ́n iṣẹ́ ẹran ni wọ́n ń ṣe kọ́ máa da màálù. Fúlàní a máa gorí màálù tó bá fẹ́ kírọ̀sì odò. Màálù tẹ́ ń wò yẹn ó ń wẹ odò dáadáa. Bẹ́ẹ̀ni. Àwọn Fúlàní wọn máa tanú nù. Àwọn tó jẹ́ ọ̀dọ́ wọn àwọn ni wọ́n máa ń sábà da ẹran. Àwọn àgbàlagbà nínú wọn tó ti dàgbà dáadáa àwọn ni wọ́n máa wà nílé pé tí wàhálà bá ṣẹlẹ̀ láti lè máa parí ìjà láàrin àwọn tó máa ń jà. Àìtí wá ń sọ lẹ́ẹ̀kan pé ní Fúlàní yìí a ní oríṣi méjì ni wọ́n o. A ní táwọn Fúlàní wà tó ń gbé pẹ̀lú wa. Àwọn ìyẹn ìwà tiwọn àwọn ìyẹn dáa torí pé wọ́n ti ń gbé pẹ̀lú èèyàn wọ́n ti ń hùwà bí èèyàn wọn ò hùwà bí ẹranko. Bẹ̀rẹ̀ àwọn tá a wá pè ní nomadic Fúlàní yẹn tó pé inú igbó ni wọ́n wà. A wá sọ pé ní àwọn ìyẹn gan tó wá pín sí méjì. Ọ̀kan nínú wọn ẹ rí i pé ní àwọn ìyẹn nínú igbó àwọn máa ń da ẹran káàkiri ni wọ́n ń da màálù wọn ò ní dúró wọn ò dúró wọn lọ títí wọn ni ó lè da màálù láti Sókótó kó dà lọ sí Èkìtì. Ẹ̀yin náà wo oríṣiríṣi àwọn tó tójú rẹ̀ máa pàdé nínú igbó. Àwọn kan tó wà nínú wọn nínú àwọn Fúlàní yẹn inú igbó làwọn wà àwọn òun káàkiri mọ́ wọ́n wà nínú igbó tó ń kọ́lé sí. Tẹ́ bá sì wo àwọn ilé wọn ẹ máa rí i pé ní ilé koríko ni táwọn àwọn Fúlàní ń gbé. Tẹ́ bá sì wo àwọn dírẹ́sì wọn Fúlàní náà máa ń ṣe dírẹ́sì o ẹ̀rí tí ó mọ̀ tí ó kun ojú oríṣiríṣi àwọn nǹkan ló mọ̀ fi kun ojú wa ló fi kun ojú ara rẹ̀. Tẹ́ bá wo dáadáa ẹ̀rí pé àwọn Fúlàní wọ́n slender tẹ́ bá wo àwọn picture yìí ẹ̀rí pé wọ́n máa ń sábà slender kò pọ̀ nínú ẹ̀yà Fúlàní tó ń sanra kò sì pọ̀ nínú ẹ̀yà Fúlàní dúdú wà nínú wọn o àmọ́ dúdú wọn ò pọ̀ pupa pọ̀. Gẹ́gẹ́ bá a ṣe sọ nípa àwọn ẹ̀yà Haúsá ẹ̀ lè rí Haúsá kan tó pupa ní gbogbo pírọ̀dì yẹn tá à ń sọ yìí. Torí pé wọ́n ti gbalẹ̀ wọn tó ti ń fẹ́ra wọn ló fà tó fi jẹ́ pé ẹ lè máa rí pupa nísìn nínú àwọn Haúsá. Àwọn Fúlàní ni máa ń pupa wọ́n sì máa ń tẹ́rẹ́ inú wọn máa gùn wọ́n sì máa ń fáìn dáadáa. Fúlàní sì ní irun wọ́n ní irun gidi láwọn Fúlàní tẹ̀ ń wò yẹn wọ́n sì ní àyà wọ́n ní àyà ìlú ẹgbẹ́ Fúlàní kò síbi tí Fúlàní ò lè wọ̀ tí Fúlàní bá fẹ́ wọ ìlú kan nísìn tódò bá wà ń bẹ̀ ó máa wọ̀lú yẹn kò sí bí odò yẹn bá ti tó màálù kọjá ń bẹ̀ màálù ó ń wẹ odò tẹ́ ń wẹ̀ báwo ló ti fẹ́ cross yóò wá mú màálù ẹ̀yọ̀ kan yóò máa tarí ẹ̀ síwájú Fúlàní àwọn agun ẹ̀yìn màálù yẹn màálù máa wá kọjá tó bá ti wá kọjá tán àwọn yòókù náà máa wọ́n àkànṣódò bọ́n sì máa wẹ odò nìyẹn tẹ́lẹ̀ Fúlàní a máa fa irú màálù ló máa ń fà tí ó fi cross odò bẹ́ẹ̀ tó bá ti wá débi ẹ́ẹ̀jì ibi ẹ̀gbẹ́ odò yẹn yóò kàn ju wọ́n ní ìpani so màálù táwọn wọ́n máa ń ju ìpá dáadáa òun àwọn Fúlàní fi wá wò pé the best nǹkan máa gun ẹ̀yìn ẹ̀ àbí tẹ́ bá sì mọ̀ pé ẹ bá fa irú rẹ̀ tẹ́ bá ti súnmọ́ bí ẹ́ẹ̀jì yẹn ẹ tètè bẹ́ if not ó máa ju wọ́n nípa ni so àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn wọn a máa bá màálù sọ̀rọ̀ láwọn Fúlàní wọn a máa bá màálù sọ̀rọ̀ wọ́n máa ń control màálù tó bá ní kó dúró yóò dúró tó bá ní kó máa lọ yóò lọ tí Fúlàní bá ti rí i pé bóyá danger kan ń bọ̀ tó bá ti súfèé báyìí ó ti yé wọn ti níbi táwọn màálù yẹn máa lọ sáré farapamọ́ sí tó wọn wà yòlú ti ó ní àyà gidi gan ògùn sì ń bẹ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ògùn ń bẹ lóríṣiríṣi ó lè disappear kò sí tóun tí ò lè dà òun náà sì ń lo àlìjànú láti fi lè ṣọṣẹ́ tó àwọn Fúlàní yìí tẹ̀ wá ń sọ̀rọ̀ wọn yìí wọn a máa ṣòwò ẹrú òwò ẹrú àwọn Fúlàní a máa ṣe wọn a máa lọ sílùú onílùú wọn a jẹ̀lú yẹn run wọn a kọ́ wọn lẹ́rú wọn a sì ta ẹrú wọn a gba owó gbogbo oríṣiríṣi ni wọ́n ń ṣe but báwo ni Fúlàní ṣe wá di pé ní wọ́n wọ ilẹ̀ Haúsá àfáà kan bẹ tí wọ́n ń pè ní Usman Dan Fodio tẹ́ bá wo àwọn ọmọ píkṣọ̀ yìí ẹ máa rí píkṣọ̀ Usman Dan Fodio lóríṣiríṣi nínú àwọn àwòrán yẹn Usman Dan Fodio Fúlàní ni bàbá rẹ̀ ló wọ ìlú tí à ń pè ní Gòbírí tó jẹ́ ìlú Sókótó ọ̀kan nínú ìlú àwọn Haúsá àwọn ẹ̀yà Gòbírí yìí wọ́n máa ń kọ ìlà máa wà níbi ẹ̀gbẹ́ ẹnu wọn báyìí láwọn Gòbírí so wọ́n gbà tí wọ́n tẹ̀dó sílùú yẹn wọn ò pọ̀ tí bàbá Usman Dan Fodio tó tẹ̀lú yẹn gbà tó tẹ̀lú yẹn ó bá àwọn Haúsá ń bẹ̀ tó ń ṣẹ̀sìn wọn wọ́n sì gbà á lálejò gbà tó rí i pé àfáà ni mùsùlùmí gẹ́gẹ́ bíi títí wọn àwọn ò wọ́rì wọ́n sì gbà á lálejò wọ́n sì ń jọ ń gbégbé àlàáfíà tí tó fi bímọ tó fi bí Usman Dan Fodio nígbà tó dé stage kan
ibẹ̀ ni bàbá Usman Dan Fodio bá kú. Ọba tó jẹ́ ọba Fúlàní àti tó jẹ́ ọba Hausa nígbà yẹn òun á mú ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Yunfa ó bá tarí ẹ̀ lọ sọ́dọ̀ Usman Dan Fodio kó máa ka kéwú torí pé Usman Dan Fodio onímọ̀ ni ó máa kéwú dáadáa láti kékeré ló ti ń kọ́ ìmọ̀ ó kọ́ ìmọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ látara pé ó ń kọ́ ìmọ̀ ó dé Agadas ìlú tó ń pè ní Niger Agadas Niger Republic yẹn ìlú kan bẹ nínú Niger yẹn tó ń pè ní Agadas àwọn àfáà pọ̀ ń bẹ̀ yẹn dáadáa ó tún lọ ka kéwú ń bẹ̀ ó máa ń ka kéwú káàkiri títí tó fi padà nígbà tó ti di ọmọ 20 ọdún lòun náà ti bẹ̀rẹ̀ sí jíìn rere tó sì ń ṣe wàásù káàkiri tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gba títí ẹ̀. a sọ pé ní ọmọ ọba àgbà yẹn tó jẹ́ ọba Gòbírí ọmọ rẹ̀ náà tá ń pè ní Yúnfà òun náà ka kéwú ń bẹ̀. bẹ̀ǹgbà tó dé àkókò kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní problem ní ìlú tá ń pè ní ìlú Gòbírí tá ń pè ní ìlú Sókótó ká fi yànnàná rẹ̀ kó fi yé àwọn èèyàn wa tá a bá sọ pé ní Gòbírí ẹ̀yà ní ń jẹ́bẹ̀ nínú àwọn Haúsá gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá nísìnyí tá a ní Ẹ̀gbá tá a ní Ìjẹ̀bú tá a ní Ìkálẹ̀ tá a ní àwọn Ìṣẹ́kìrì tá a ní àwọn Ìgbómìnà gbogbo wọn náà Yorùbá náà ni wọn dialect ni yàtọ̀ ló kàn wá díẹ̀ nínú èdè yẹn bẹ́ẹ̀ náà ló sì wà nínú àwọn Haúsá wọ́n ní Dáúráwá wọ́n ní Góbóráwá wọ́n ní Kásínáwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ gbogbo àwọn ẹ̀yà tá à ń sọ yìí àwọn ẹ̀yà tí Usman Dan Fodio tí bàbá rẹ̀ bá lálejò nígbà tí wọ́n bá wọn tó ń wọ̀lú wọn àwọn là ń pè ní Gòbírí ìran Gòbírí ni wọ́n so àwọn ìran Gòbírí yìí ọba àgbà yẹn tàwa ni ó mú ọmọ ẹ̀ tó ń pè ní Yúnfà ó ní kó ka kéwú lọ́dọ̀ Usman Dan Fodio ọmọ tiẹ̀ náà ti di àfáà tó ka kéwú bẹ́ẹ̀ wá jẹ́ kíní kan yé wa o Usman Dan Fodio àti bàbá ẹ̀ wọn ò gbé ìsìláàmù wá fún àwọn Arábí o ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni o ó bá wọn pẹ̀lú ẹ̀sìn. bẹ́ẹ̀ mo gbọ́ nínú ọ̀rọ̀ nílẹ̀ kan pé wọ́n ti lẹ́sìn tẹ́lẹ̀ kóun tó dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni wọ́n ti lẹ́sìn wọn tó ti ń ṣe Islam wọn o wọ́n ti ń ṣe Islam àwọn tó ń ṣe bọ́ wà àwọn tó ń ṣe Islam wà wọn nílùú yẹn kò gbé Islam wá fún wọn ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni. ṣùgbọ́n Ọlọ́run fún Usman Dan Fodio onímọ̀ dáadáa ó mọ kéwú ó sì nímọ̀ ọlá pé ńgbà tó pé ìlú yẹn ni wọ́n bí i sí òun náà ti gbọ́ èdè Haúsá ó ti gbé ti Haúsá bẹ́ẹ̀ létà ni bàbá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní problem ni Usman Dan Fodio bá bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú bàbá Yúnfà kọ́lá tó bẹ̀rẹ̀ sí ní ni pé ní ó ń ṣe wàásù lórí àwọn nǹkan complaint tí àwọn aráàlú táwọn Haúsá ń sọ fún àwọn Haúsá ń fi ẹjọ́ sùn àfáà because ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá náà ti lọ ń kéwú lọ́dọ̀ Usman Dan Fodio wọ́n wá ń ṣàlàyé fún Usman Dan Fodio pé ní ọba máa ń fìyà jẹ àwọn ó máa ń fìyà jẹ aráàlú wípé ní owó tó ń gbà ní owó orí wọ́n máa ń kó jẹ ní ibùn àwọn obìnrin wọ́n máa ń fìyà jẹ obìnrin wípé tó àwọn oríṣiríṣi àwọn wọ́n ń ṣẹbọ wípé then obìnrin wọ́n ń jẹ́ káwọn obìnrin jáde káàkiri wípé àwọn èèyàn ń bọ nǹkan lóríṣiríṣi wọ́n sàn fẹjọ́ sùn Usman Dan Fodio wípé nípa ogún jíjẹ wọn ò tẹ̀lé nǹkan tó ta pè ní súnà tó ta pè ní ṣẹ̀ríà òfin ẹ̀sìn wípé wọn ò tẹ̀lé nídìí eléyìí Usman Dan Fodio wá ń ṣe wàásù against gbogbo orú nǹkan báyẹn nígbà tó tá àkókò àwọn aráàlú wa bẹ̀rẹ̀ sí kọ̀yìn sí ọba láwọn Haúsá wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀yìn sọ́ba wọn tọ̀ ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn wàhálà bẹ̀rẹ̀ ó bá di pé ní ọba àdúgbò rí i pé àwọn aráàlú mọ̀ ti ń kẹ̀yìn sóhun àlejò tá a gbà wọlé yìí níbo ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo wọn rán lọ ọba bá pe Usman Dan Fodio pé ó dà pé ní ó yẹra fún wa o ti fẹ́ dá wàhálà lẹ̀ láàrin wa pẹ̀lú àwọn èèyàn wa níbí èmi dé ọba sàlẹ̀ wọn bá lé kúrò mẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bíi pé ẹlẹ́yìn kúrò ní Ọ̀yọ́ state Ìbàdàn ló wà ẹ wá lé kúrò ó wá sá lọ sí Ìṣẹ́yìn sẹ́yìn pé nínú Ọ̀yọ́ state náà ló wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ibi tó wá wà yẹn àwọn èèyàn wá rọ́ lọ síbẹ̀ kò pẹ́ ibẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí build the army wọ́n bá bẹ̀rẹ̀ sí rọ àwọn nǹkan ogun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ogun tó ń lò àwọn Haúsá náà ló bá wọn rọ́ tọ́lọ́ Haúsá wọ́n máa rọ ọ̀bẹ wọ́n máa rọ idà wọ́n máa rọ ọ̀fà gbogbo lórí kìsìsì nǹkan báyìí náà wọ́n ń ṣe tó sì jẹ́ pé ní táwọn irinṣẹ́ tí Fúlàní ń lò nìyẹn Fúlàní sì ni wọ́n cooperate láàrin ara wọn tẹ́ bá bá Fúlàní kan jà yóò sọ fún ìkejì ẹ̀ tí ò bá sí láyé mọ́ yóò ní kó bá òun gbẹ̀san yóò sọ fún ọmọ ẹ̀ ibo kó bá òun gbẹ̀san ibẹ̀ ni àwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí gádà àmì
wọ́n bá ń pera wọn wọ̀lú wọ́n bá ń pera wọn wọlé díẹ̀díẹ̀ òkìkí bá kàn sọ́ba. àwọn atọ́lọ́gbà yìí wọn mọ̀ tí kú nǹkan báyìí là ń gbọ́. ọba òbí bẹ́ẹ̀ ka kínní yẹn kún kò pẹ́ ọba bá kú nígbà tó bá kú ìyún fata lókè lọ́dọ̀ Usman Dan Fodio òun náà bá dọba nígbà tó dọba òun náà kọ̀ntínù láti kẹ̀yìn sí Usman Dan Fodio lásìkò tí wọn ò ro kàn bí àwọn Fúlàní ṣe wọ ìlú nìyẹn wọ́n bá pa ọba Yunfa wọ́n pa ọba Yunfa ọba Yunfa yìí wọ́n tó pa wọ́n jẹ ogun yẹn tẹ́rìbù but wọ́n sá pa ọba Yunfa because àtáàkì tí Fúlàní bá fẹ́ báyẹn jagun Fúlàní ò ní bá yín jagun face to face o àsìkò tá ẹ̀rọ kan lóru òní ó máa sígun ọ̀lú bí wọn bí ogun ti bẹ̀rẹ̀ ni Fúlàní sì ní ìwọ̀n máa gun ẹṣin gẹ́gẹ́ bá àwọn Haúsá náà ṣe ń gun ẹṣin Fúlàní á máa gun ẹṣin dáadáa wọ́n sì ní àwọn ọfà tó pé ní kò gbúdọ̀ kẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn idà Fúlàní ó kọjá tá à ń rò lọ́sàn-án lóru ni wọ́n wọnú ìlú yẹn wọ́n pa ọba yẹn bọ́ ṣe gba ìlú tá à ń pè ní Kini nìyẹn ìlú àwọn Haúsá ní ìlú àwọn gòbírí tó jẹ́ Sókótó lónìí wọ́n gba ìlú yẹn nígbà tí wọ́n gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ Usman Dan Fodio tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ ìyàwó mẹ́rin ni Usman Dan Fodio ní ọ̀kan nínú ìyàwó ẹ̀ Mèmúnà ọ̀kan nínú ìyàwó ẹ̀ Aisha ọ̀kan nínú ìyàwó rẹ̀ òun ni wọ́n ń pè ní Àwá ọ̀kan nínú ìyàwó ẹ̀ ni wọ́n ń pè ní Àdíza ṣùgbọ́n àkọ́bí ọmọ ẹ̀ gangan òun náà ni Muhammad Bello ni ọmọ tó wọ́kọ́ bí ó tó wá bí Nana Usman ó tó wá bí Abubakar Atiku gbogbo àwọn ọmọ yẹn àwọn ọmọ tó bí nìyẹn tó Usman Dan Fodio yìí nígbà tó wá di pé tó ti gba ìlú tá à ń pè ní ìlú àwọn gòbírí nílùú àwọn Haúsá ó gbàlú yẹn lọ́wọ́ wọn tó ó wá ní àbúrò kan tó ń pè ní Abdullahi ọmọ ìyá rẹ̀ ní tó láìkì ẹ̀ gidi gan tó nífẹ̀ẹ́ tọ́jú ọmọ ìyá ẹ̀ tó sì tóun náà tún ka kéwú lọ́dọ̀ Usman Dan Fodio òun náà onímọ̀ ni wọ́n bá tún wò pa ìlú kan ló tún wà lọ́ọ̀kan yìí ìlú yẹn wọ́n ń pè ní Gwandu àwọn Haúsá náà ló wà nílùú yẹn òun ló wà ní Kebbi State lónìí wọ́n bá tún lọ sínú yẹn wọ́n bá tún gba ìlú yẹn pa wọ́n pa ọba abẹ wọ́n gba abẹ ó wá fi ọmọ rẹ̀ ó ní kó jẹ ọba ti gòbírí ó tún wá mú ọmọ rẹ̀ kejì àyè àbúrò rẹ̀ tó ń pè ní Abdullahi ó jẹ ọba Gwandu nígbà tó jẹ ọba Gwandu ibẹ̀ làwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí capture ilẹ̀ Haúsá one by one wọ́n bá ń gba ilẹ̀ Haúsá káàkiri títí dídí lónìí tàbá wa ń sọ yí pé ní ìlú wo ni àwọn Haúsá àti àwọn Fúlàní ti wá gbà wọ́n gba Sókótó wọ́n gba Zamfara wọ́n gba Kebbi wọ́n gba Adamawa wọ́n gba Gombe wọ́n gba Bauchi wọ́n gba Jigawa wọ́n gba Kano wọ́n gba Katsina wọ́n gba Zaria wọ́n gba Lafia wọ́n gba àwọn pátì kan ní Niger State nídìí eléyìí ṣẹwárì nínú ìlú kọ̀ọ̀kan lápèjúwe ní ìsìlábà sọ pé ní Nasarawa àwọn ọba tó wà ní Nasarawa tó yẹ ọba Fúlàní wọ́n lé ní 8 ní Kano gan lásán ibi àwọn emir tó jẹ́ Fúlàní nílùú Kano ọba 5 ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ní Dutse àwọn emir pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ náà nílùú Kaduna emir of Zauzau emir of Jema'a emir of Birnin Gwari emir of Lere báwọn bá ṣe wà káàkiri nìyẹn ibùdó mọ́ Gombe emir of Gombe wà emir of Duku wà emir of Deba wà emir of Akko wà emir of Yemaltu wà emir of Bindiga wà emir of Nafada wà emir of Funakaya ẹ wo àwọn emir tá à ń sọ yìí nínú Gombe nìyẹn o láwọn emir tó bá àwọn Fúlàní gbogbo àwọn táwọn wọ́n ṣe gbà káàkiri nìyẹn. so nídìí eléyìí àwọn Fúlàní yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí gba gbogbo ilẹ̀ Haúsá wọ́n gba gbogbo ilẹ̀ Haúsá máwọn Haúsá la pátá làwọn wá fi ń sọ fún àwọn èèyàn wa pé ní ẹ má jẹ́ ká rìláàsì tábà rìláàsì Fúlàní ó kó wa lóko ẹrú torí Yorùbá ti wà nínú oko ẹrú Ìgbò ti wà nínú oko ẹrú kò kàn tí complete wọn ò tí complete assignment wọn ni tábà gbọ́ ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn ọmọ Usman Dan Fodio sọ ó ní ìlú tẹ́ ẹ pè ní Nàìjíríà ó ní estate great grandfather àwọn ni wọ́n ti fi pé àwọn làwọn ní ìpè ní ìlú tẹ́ ń pè ní Nàìjíríà o estate great grandfather àwọn ni àwọn làwọn ní àwọn tẹ́ ẹ sì rí nínú àwọn àrèwá yẹn tá a pè ní middle belt yẹn ó ní irinṣẹ́ ló jẹ́ fáwọn táwọn máa lò bó bá ṣe wu àwọn làwọn máa control wọn
ó wá ní ṣe wá rí àwọn ẹ̀yà Yorùbá àti Ìgbò àtàwọn ẹ̀yà yòókù ó láwọn èèyàn àwọn ipe ní àwọn yẹn àwọn ò ní jẹ́ kó rúlù láéláé àwọn ò ní fún wọn ní opportunity láti dórí ipò gbogbo ọ̀nà làwọn ó gbà láti make sure pé ní ìrandíran wọn ò ní ní agbára láti lè ṣèjọba. ó tún wá sọ yí pé ní conquer territory náà ló máa padà jẹ́ ní gbogbo ilẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ Yorùbá. nídìí eléyìí làwọn wá ń sọ fún ọ tí ò bá yé tó bá ń lísìn sí story tá à ń sọ lónìí Fúlàní tẹ̀ ń wò yẹn kì í ṣe ẹran rírọ̀ ọgbọ́rọ̀ Nàìjíríà là ń sọ. tá a bá sọ nípa Mali wọ́n sọ sẹ́ńbẹ̀ tá a bá sọ nípa Burkina Faso Fúlàní sọ sẹ́ńbẹ̀ tá a bá sọ nípa Guinea wọ́n sọ sẹ́ńbẹ̀ wọ́n sọ sẹ́ni Senegal wọ́n sọ sẹ́ni Gambia ní Sudan ní Ghana ní Sierra Leone ní Cameroon ní Central African Republic ní Mauritania ní Guinea-Bissau ní Ivory Coast ní Chad ní Togo ní South Sudan sẹ́ni pé ó kọjá bẹ́ẹ̀. ó kọjá bẹ́ẹ̀. gbogbo àwọn kọ́ńtì tí mo dákọ̀ yìí ẹ̀ẹ́dì bíi tí Fúlàní ti jẹ president Senegal Fúlàní ni gbogbo bẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ o nísìnyí ìwọ tí ò bá wá yé nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń takò wá ní ntànṣe kí nígbà tí gbogbo àwọn Fúlàní ti tọ́lé pa àwọn ń sọ̀balé wọn lórí ní gbogbo ìlú wọn Emir of Sokoto Fúlàní Emir of Zamfara Fúlàní Emir of Kebbi Fúlàní ẹ má gbàgbé pé ní ìlú tí mo dákọ̀ tó máa sọ pé ní Sokoto ní ìsìn tó mo sọ pé Zamfara nínú ìlú yẹn ibòmíì bẹ tó pé ní Fúlàní tó jọba ń bẹ nínú àwọn táǹtà ibòmíì bẹ wọ́n jọba èèyàn mẹ́jọ ọba Fúlàní mẹ́jọ ló wà ń bẹ nílùú mi ìlú mi bẹ ọba Fúlàní mẹ́sàn-án ìlú mi bẹ ọba Fúlàní márùn ìlú mi bẹ ọba Fúlàní ẹ̀ọ̀kan. tó sì jẹ́ pé gbogbo àwọn ìlú tẹ̀ ń dárúkọ yìí Haúsá ló níbẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbà pẹ̀lú wọn ni. wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́. wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́. ẹ jẹ́ ká tó báyìí. ọba Sokoto Fúlàní ọba Zamfara Fúlàní ẹ má wàá gbàgbé o pé bá a ṣe ń ka yìí o àwọn Zamfara tá a dákọ ọba pọ̀ ń bẹ̀ ọ́ tó jọba Fúlàní. tọ́ tó kìí sọ pé ìlú mi bẹ tó pé ọba mẹ́jọ ló wà ń bẹ̀ Fúlàní gbogbo wọn. ẹ lérè tó jẹ́ Haúsá ń bẹ̀. ọba Sokoto Fúlàní ọba Zamfara Fúlàní ọba Kebbi Fúlàní ọba Adamawa Fúlàní ọba Gombe Fúlàní ọba Bauchi Fúlàní ọba Jigawa Fúlàní ọba Kano Fúlàní ọba Katsina Fúlàní ọba Zaria tá ń pè ní Kaduna State Fúlàní ọba Nasarawa tá ń pè ní Lafia Emir of Lafia Fúlàní abẹ́rẹ́ báwọn ibu tẹ mọ Niger gangan ọba tó wà Niger nílùú Niger àwọn Fúlàní wà nínú wọn tọrọ ọba pọ̀ nínú Niger náà kò wá mọ níbẹ̀ o tọba tó wá bọ́ sí ti ọ̀rọ̀ tó lọ́sẹ̀lú Governor of Sokoto Fúlàní Governor of Zamfara Fúlàní Governor of Kebbi Fúlàní Governor of Adamawa Fúlàní Governor of Gombe Fúlàní Governor of Bauchi Fúlàní Governor of Jigawa Fúlàní ok níbo wá làwọn Haúsá wà gbogbo ń tà pé ní traditional kini wọn ti gbà mọ́ wọn lọ́wọ́ ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́rọ̀ yìí ó yẹ kí brain ló máa sọ fún ọ pé ní kí ló dé bó wá làwọn Haúsá wà gbogbo ọba pátá àní Fúlàní ni wọn tó ní àwọn tó hold the political power nìkan là tún sọ lọ́wọ́ nísìn gbogbo ẹ̀ là ń kà àní governor of Bauchi Fúlàní governor of Jigawa Fúlàní governor of Kano Fúlàní governor of Katsina Fúlàní governor of Kaduna Fúlàní governor of Nasarawa Fúlàní governor of Niger Fúlàní ẹ̀rí pé wọ́n láti dé. ọ̀rọ̀ Fúlàní là ń sọ lọ́wọ́ o tó ṣẹlẹ̀ láàrin Fúlàní pẹ̀lú Haúsá àti ìbọ́ sí ìlú mi o àti ìdẹ́bọ̀rọ̀nù o àti ìdọ́dọ̀ àwọn Nupe o tá à ń pè ní Tápà àti ìdẹ́ títò ìtà àwọn ìlú Ìlọrin o àti ìbọn tó ní federal level o àti ìdẹ́ gbogbo bí yẹn o níṣẹ́ ta sọ pé ní gọ́vnà Fúlàní tọ̀ àwọn Fúlàní yìí tó wá gba ìlú Haúsá kí mo wá ní àwọn Haúsá wà kí ló dé bẹ́ẹ̀ bọ́ sí federal level náà ẹ rí i pé gbogbo wọn Fúlàní ni wọ́n àwọn ìran tá à ń pè ní Fúlàní yìí jagunjagun ni wọ́n o jagunjagun ni wọ́n sì máa ń destroy ni Fúlàní a máa destroy Fúlàní ò kọkú kò tí ọṣẹ́ tí Fúlàní ò lè ṣe tẹ bá Fúlàní jà tẹ ní problem pẹ̀lú Fúlàní yóò lọ àsìkò tẹ ẹ̀rọ kan ní òru ló máa padà wá tí ò bá ráyè àti gbẹ̀san yóò sọ fún ọmọ rẹ̀ kalẹ̀
ipe nǹkan báyìí ló ṣẹlẹ̀ sóhun lọ́dún báyìí ní nǹkan báyìí ọmọ rẹ̀ ó padà gbẹ̀san fún bó ṣe ogún ọdún ló máa padà gbẹ̀san. Fúlàní a máa jẹ oko olóko, Fúlàní a máa rẹ́ẹ̀pù obìnrin, Fúlàní wọn a máa pa àwọn èèyàn nínú igbó. Tọ́ àwọn Fúlàní táwọn ń sọ yìí nísìn tá a sọ pé wọ́n ń rẹ́ẹ̀pù obìnrin, wọn a máa kidnap àwọn èèyàn, wọn a máa destroy oko olóko. Kí ni wọ́n ń wá? Wọ́n ń gba ransom lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n tó bá ti lówó lọ́wọ́ wọn ó pa á. Kì í wá ṣe pé ní bóyá ìran Yorùbá nìkan ni wọ́n ṣe fún rárá, wọ́n ṣe fún ẹ̀yà míì, wọ́n ṣe fún àwọn Ìgbò, wọ́n ṣe fún àwọn Southern Kaduna, wọ́n ṣe fún àwọn Benue, wọ́n ṣe káàkiri, wọ́n ṣe fún àwọn tọ́ra àwọn ará Jọ́ọ̀sì, bó ṣe káàkiri nìyẹn. Ìwọ̀n wọn tó ṣe fún Haúsá gan-an lára láwọn tó ń kó lẹ́rú. Fúlàní ò sì ní gbà pé kò ń wà lọ́ndẹ̀ anybody, ó máa ń fẹ́ jo lórí ni. Tẹ́ bá gba Fúlàní láàyè díẹ̀ ni ó máa wọlé sí yín la títí tó fi gbà pò yín bí Fúlàní ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa torí ọ̀rọ̀ ẹ̀sìn ojú ẹ̀sìn ni wọ́n fi ń wò ó, wọn ò ní fẹ́ sòótọ́. Sọ́wà nínú ẹ̀sìn kíní àbẹ́sìn kejì pé ká máa pààyàn ni, sọ́wà ń bẹ̀. Ǹjẹ́ yẹ ká máa tẹ̀lé àwọn èèyàn wọn sílẹ̀ ẹni tí ó fẹ́. Bàbá wa Àdìgún ó wá fi hàn pé tara obì wà lára obì tẹ́lẹ̀ nítorí pé àwọn kan á máa wí pé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì àwọn ló wá kọ́ àwọn adaran Fúlàní sí àwọn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n bí tẹ́ ẹ ti mú ìtàn yìí ẹ̀kọ́ ti fojú múmu hàn wípé àwọn aráabí yìí ẹni tá ìbá gbé pàápàá tí ò tiẹ̀ yẹ kó wọ́n súnmọ́ sàkáání ènìyàn. Ǹjẹ́ wọ́n máa ń gbé tẹ́ sọ̀rọ̀ débì kan pé wọ́n á máa ṣoògùn, wọ́n á máa ṣe mú rántí ìgbà mi wà kéke, wọ́n á máa kó ìgbànú tíra àgúnmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n á máa kó wá sí apá ọ̀dọ̀ wa ń bí. Àṣẹ oògùn burúkú tó fi ń ráyè àwọn èèyàn ni, torí mo rí pé tí wọn ò bá ráyè àwọn ènìyàn báwo ni wọ́n á ṣe máa sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn, ṣé ẹ̀sìn sọ wípé ká gbalẹ̀ onílẹ̀ ká pa ká báyàwó ẹ̀sùn ká gérí ẹ̀? Torí mi mọ bí tí ẹ̀sìn kan ti sọ̀pọ́ọ̀tì, torí pé ẹ̀sìn tó sọ wípé béèyàn bá jalè ẹ̀ṣẹ̀ ni, àtẹni tó pààyàn àtẹni tó ṣe burúkú nítorí ẹ̀sìn tó ti ń pààyàn yẹn ibi níwájú Olódùmarè ni. Ẹ máa tẹ̀síwájú bàbá wa Àdìgún. Ṣé nígbà tí àwọn Fúlàní tó ti gba gbogbo ìlú Haúsá tán pátá, sọ pé ní gbogbo táìtù tó wà nílẹ̀ Haúsá níbi ipò Fúlàní gbogbo wọn. Lápèjúwe nísìn tábà sọ pé ní ọba sábọ̀rọ̀ ní àwọn afọbajẹ gbọ́dọ̀ wà, àwọn ìjòyè gbọ́dọ̀ wà, baálẹ̀ gbọ́dọ̀ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ipò yìí pátá Fúlàní náà ló di gbogbo ẹ̀ mú. Tábà sọ pé ní ọba Fúlàní ni, àwa sọ pé ní òkè ńgbà tọ́ba jẹ́ Fúlàní, òkè àwọn afọbajẹ ńkọ́, gbogbo afọbajẹ pátá nílùú àwọn Haúsá Fúlàní gbogbo wọn. Wàhálà dé. Àwọn baálẹ̀ ńkọ́ àti mágàjí gbogbo wọn pátá Fúlàní ni gbogbo wọn. Kí ló dé? Which mean pé ní lápèjúwe ní ti tọ́ba sọ pé irú Sókótó nísìn, ta ni ọba Sókótó? Fúlàní. Àwa ní gbogbo àwọn ákìmí làwọn ń pè wọ́n, ákìmí làwọn ní balógun, gbogbo afọbajẹ pátá kò sáwúsá kankan bẹ́ẹ̀. Ẹ dákun tó pé ní ojú ẹ̀sìn ni pé wọ́n làwọn fẹ́ tún ẹ̀sìn sí. Ok, tó bá fẹ́ tún ẹ̀sìn ṣe lé fún àtẹ̀bíṣe bẹ́ẹ̀, ṣé kò wá sí nínú ìran Haúsá tó kéwú lọ́dọ̀ Usman Dan Fodio ni? Ṣé kò sí kankan tó nímọ̀ tó lè jẹ ọba? Ṣé kò sí kankan tó rí ẹ pé nínú gbogbo ṣé gbogbo náà ni lórí wọn dọ́ta tó bá yẹn? Àbí àjẹ́ndà wà láti gba lónílẹ̀? Nídìí eléyìí, gbogbo ipò pátá ìjòyè gbogbo Fúlàní ni wọ́n. Kí ló sì fà á? Òun ni pé ní ṣẹ́rí láti lórí Akimi àti Mèǹgúà àti Dẹ́gẹ́tì tó láwọn pòsíṣàn mẹ́ta yẹn náà ni. Ta ni gbogbo Fúlàní ni wọ́n? Gbogbo àwọn stéètì yẹn Fúlàní ni gbogbo wọn. Ẹ wo nínú gbogbo Emirate tó wà pátá 548 Emirate ló wà. 548 Emirate wa 548 Emirate ló wà. Nínú wọn láti rí àwọn tó jẹ́ first class, nínú wọn láti rí àwọn tó jẹ́ second class, nínú wọn láti rí àwọn tó jẹ́ third class, tó jẹ́ Fúlàní ni wọ́n 548. Ẹ rí pé ní wọ́n sọsẹ́ gidi. Ṣé ẹ̀sìn náà ló ní kẹ́ gba gbogbo èèyàn àbí ẹ̀ ń gbalẹ̀ onílẹ̀? Wọ́n ti gbalẹ̀ onílẹ̀. Bí àwọn Fúlàní ṣe wà nísìnyí,
Fúlàní tó bá fẹ́ wá láti Senegal ó free, èyí tó bá fẹ́ wá láti Gambia ó free, tó bá mọ ìyá kan náà ni wọ́n, èdè kan náà ni wọ́n ń sọ. Wọ́n sì ní àwọn jagunjagun káàkiri tó ń pè ní Kutakore. Lẹ́yìn ìyẹn gan, àwọn Fúlàní tá à ń sọ yìí, Buhari gangan ni grand patron wọn. Ó ní bàbá àṣàlẹ̀ fún gbogbo Fúlàní. Òun ló fà tó jẹ́ pé ó ń dáàbò bò wọ́n, ó mọ̀ pé wọ́n ń ṣọṣẹ́. Ẹ rí i pé àwọn òyìnbó wọ́n ti sọ wọ́n lórúkọ ní wọ́n sọ̀rọ̀ nípa àwọn terrorist group. Wọ́n fi Fúlàní ṣe ipò kẹrin ní gbogbo àgbáńlá ayé. Ṣùgbọ́n ní Nàìjíríà tó ti ń pààyàn, tó ti ń dúnbọ̀ àwọn èèyàn, tó ti ń gbalẹ̀ àwọn èèyàn, tó ti ń rape àwọn èèyàn, tó ti ń kidnap àwọn èèyàn, tó ń gba ransom, wọn ò sọ̀rọ̀ nǹkan kan pa wọ́n ń dáàbò bò wọ́n. Ẹ wọ́n ṣe ń pa àwọn èèyàn wa káàkiri ní gbogbo àwọn Ìbàràpá ní Ìgangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó ń pa àwọn èèyàn káàkiri lẹ́kìtì ní lóńdó ni. Gbogbo ojú ọ̀nà ní ìjọba fẹ́ travel wàhálà ni. Even tẹ mọ́lẹ̀ Haúsá bá ti ń bá yín sọ̀rọ̀, Fúlàní àmọ́ wọn kó àwọn Haúsá bíi 200 200 láwọn stúdẹ̀ntì, wọn kó wọn wọnú gbòòrò wọn ní kó mówó wá. Wọ́n sì ti wọnú ara wọn, kò sí bẹ́ẹ̀ tí lè yà wọ́n láàrin Haúsá àti Fúlàní àìlè yà wọ́n o. Kí wọ́n ní ìyàtọ̀ Fúlàní àti Haúsá Fúlàní? Torí ẹ̀ máa gbọ́ tó ń sọ pé ní Fúlàní ọ̀tọ̀, Haúsá Fúlàní ọ̀tọ̀, bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà ń bẹ. Ìlú tí Fúlàní bá ti kọ́ńkà nílẹ̀ Haúsá, gbogbo ìlú wọn tó ti kọ́ńkà yẹn, wọ́n wàá pe àwọn ní Haúsá Fúlàní. Kí ló bá tó fi náà ń sọ pé ní Haúsá Fúlàní? Sẹ́yìn ní ìbẹ̀rẹ̀, Haúsá ò lè fẹ́ Fúlàní tẹ́lẹ̀. Wọ́n ti kọ́kọ́ consider wọn as inferior. Nígbà tó pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹrú ni wọ́n. Tẹ́ bá wọ ààfin ọba, ẹ máa rí àwọn tó ń wọ aṣọ green àti red. Nínú àwọn àwòrán tẹ́ máa rí, tẹ́ bá ti rí àwọn tó kó aṣọ green àti red yẹn, Haúsá nù. Òun ló wọ aṣọ pupa, àwọn tó kó lẹ́rú nínú àwọn ọ̀ràn Haúsá. Àwọn ni wọ́n jẹ́ ẹrú ọba, àwọn náà ń tẹ̀lé ọba káàkiri. Tó bá tí ẹni tó wọ green and red kú, tó ń pè ní Dogari. Dogari ni wọ́n ń pè wọ́n. Ẹni tá a pè ní Dogari tó bá kú ọmọ ẹ̀, òun náà ló tún gbapò yẹn, òun náà tún máa wọ aṣọ jákujàku yẹn káàkiri. Yóò mọ̀ wá rìn káàkiri, yóò máa rìn lẹ́lẹ̀. Ó lè mọ̀ ọkùnrin, ó lè kó nínú bàtà. Aṣọ pupa àti green ni òun ló máa wọ̀ kú. Òun ní aṣọ tí ó wọ̀ kú nìyẹn o. Yóò tún wá fi lé ọmọ lọ́wọ́. Àwọn ẹrú nìyẹn, wọ́n ní ẹrú. Tọ̀, kí ló wá fà tóbi lè jẹ́ pé ní àwọn Fúlàní ló wá wà nípò káàkiri, mú wá làwọn Haúsá wà. Láti ìpìlẹ̀ ni, nígbà tí àwọn òyìnbó ti dé, tí wọ́n ti capture gbogbo ìlú àwọn Fúlàní yìí, táwọn ìlú tí Fúlàní kọ́ńkà tó ti gbà lọ́wọ́ wọn. Àwọn òyìnbó wá ń sọ pé ní ẹ fún aláwọn ọmọ tó fẹ́ lọ léèwé ẹ mọ́ tàbí wọ́n ti ní àwọn quota system tó ń lò ní táwọn kọ̀ọ̀kan. So ọ̀pọ̀lọpọ̀ Haúsá sì ni ojú wọn dúdú. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti consider pé ìwé kíkà èèwọ̀ ni, kìí ṣe tí tó dáa. Ẹni tó bá kàwé yóò wọ̀nà, ìyẹn dẹ́rùbà àwọn Haúsá tó pé ní àwọn ọmọ Haúsá tó pé ní wọ́n kọ́ ọmọ wọn pamọ́. Ẹ̀rù wa ń ba Fúlàní ń jà sí ipò lòun wá kò fẹ́ kó gba ipò lọ́wọ́ òun. Ó wá ń fọ́ọ̀sì àwọn ọmọ ẹ̀ àti àwọn ọmọ mọ́gàjí àti àwọn ọmọ balógun káàkiri, gbogbo àwọn ọmọ ni wọ́n wá ń tarí sílé ìwé. Òun lọ́gbà tó fi jẹ́ pé ní àwọn ni wọ́n kàwé jù, àwọn ni wọ́n wà nípò káàkiri. Nínú nǹkan tí Fúlàní tó wá ní ni pé ní Fúlàní tẹ̀ ń wò yẹn, wọ́n ní ìmọ̀, wọ́n ní brain dáadáa, wọ́n tètè gbàgbé nǹkan. Láwọn Fúlàní, Ọlọ́run fún wọn ní ìmọ̀ dáadáa, bẹ́ẹ̀ tí wọ́n yẹn wọ́n nímọ̀ o. Àwọn Fúlàní tá a wá sọ yìí nísìn, nígbà tó ti wá gba gbogbo ìlú àwọn Haúsá tán, tó ti gba everywhere. Àwọn náà wá ní àwọn ìjọba ìjọba amúnisìn tá à ń pè ní àwọn colonial masters. Àwọn náà ni wọ́n gbé ṣùgbà fún. Torí pé Fúlàní kò sí tí ò lè ṣe láti lè protect ipò rẹ̀. Kò sí tí Fúlàní ò lè ṣe láti lè protect ipò rẹ̀. Ṣé wá nígbà tí Fúlàní ti gba gbogbo ìlú Haúsá tán, kò mọ níbẹ̀ yẹn o. Bí Fúlàní ṣe wò bẹ̀rẹ̀ pé ìlú kan ló tún wà níwájú yìí tó ń pè ní Borno. Ìlú tá a pè ní Borno yìí, àwọn ẹ̀yà kan ní lọ́tọ̀, àwọn èèyàn Haúsá. Àwọn Borno yìí, àwọn a máa kọ ìlà gbọrọgbọrọ náà máa ń kọ sí ojú níbi àárín iwájú báyìí máa tó fa ìlà kan tó gùn wálẹ̀ tó fẹ́ wọ ó dà even ó lè straight wọ bí láyé imú ẹ̀. Yóò tún wá kọ ìlà bí mẹ́ta bí méjì sí ibi ẹ̀kẹ́ báyìí, ó máa fà á kó gùn. Àwọn ìran tó ń pè ní Borno nìyẹn, àwọn náà máa dúdú. Wọ́n bá wọ pé ní báwo làwọn ṣe fẹ́ capture ìlú yìí. Àwọn Fúlàní ní 1830 ni wọ́n ti ń gbìyànjú láti gba ìlú àwọn Borno tí wọ́n fẹ́ gba ìlú àwọn Borno, Ọlọ́run ò fún wọn ṣe. Sorry, mistake mo ṣe ń bì yẹn. Ní 1808 làwọn Fúlàní bá wọ ìlú àwọn Borno.
nígbà tó ń wọ ìlú àwọn Bọ̀rọ̀nú ní 1808 wọ́n bá wéjì wọ̀ ló bá di pé ní ògìgì ní surprise attack ni bí gbogbo ara Bọ̀rọ̀nú bá ṣe ń sá káàkiri nìyẹn nígbà tí ìlú tó ń tún òró kan torí tẹ́lẹ̀ wọ́n ní wọ́n kọ lẹ́tà sí wọn sí Ṣéhù Bọ̀rọ̀nú Ṣéhù Bọ̀rọ̀nú làwọn ń pe ọba títí wọn wípé àwọn ń bọ̀ wá jagun wọ́n wá dá èsì padà pé ní kí ló ń tẹ̀sí wá bá wa jagun kí nìdí tó pé ní ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa ti ń practice ẹ̀sìn yìí for the past 300 years. Anímọ̀ aláwọ̀ àfọ akílódé tó bá rí i pé nǹkan kan là ń ṣe tó jẹ́ nǹkan àṣìṣe àbí mistake ẹ wá bá wa tún ṣe àbínú sí yẹn kí ló dé tẹ́ fi ọba àjà wá lógun Ọlọ́run gan bínú sí yín tó bá jà wá lógun àwọn rò pé nǹkan kékeré ni lásìkò tún òró kan after some years báwọn Fúlàní ṣe wọ ìlú yẹn ní 1808 wọ́n bá lé ọba kó ń bẹ̀ gbogbo àwọn ẹbọ wọ́n bá sá lọ káàkiri ìlú tó wá sá lọ láwọn Bọ̀rọ̀nú tá a pè ní Kànúrì wọ́n ń pè bẹ̀ ní Yẹ́rùwà ìlú yẹn ni wọ́n lọ farapamọ́ sí. báwọn Fúlàní ṣe gba ìlú Bọ̀rọ̀nú nìyẹn nígbà tó ń gba ìlú Bọ̀rọ̀nú wọ́n ń ṣe ìjọba wọn lọ inú wọn ti dùn ibì kan wọ́n ń bẹ tó ń pè ní Kùkáwà ọ̀kan bẹ nínú àwọn ọmọ royal family tó ń pè ní Muhammad Alamin Alkanemi ó wá sọ fún Ṣéhù Bọ̀rọ̀nú gbà yẹn pé ní ẹ̀ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tẹ̀dó sí Kùkáwà wọ́n wá lọ tẹ̀dó sí Kùkáwà yẹn 130 kilometers ni síbi tí àwọn Fúlàní gbà wọ́n wá lọ tẹ̀dó síbẹ̀ yẹn ìlú tó wọ́n wá tẹ̀dó sí ibẹ̀ ni wọ́n ti continue pẹ̀lú jíjọba wọn torí pé ní àwọn Bọ̀rọ̀nú empire àwọn kò sẹ́ni tó nílẹ̀ tó Bọ̀rọ̀nú kò sí ẹni tó ní ilẹ̀ tó Bọ̀rọ̀nú ní gbogbo ìlú tá à ń pè ní Nàìjíríà kò sí ẹni tó nílẹ̀ tó wọn. kó tó a di pé wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ọ̀tì ilẹ̀ yẹn kéékèèké tọ̀ nígbà tó wọ́n wà ń bẹ̀ inú àwọn Fúlàní ti dùn wípé àwọn ti tún finish àwọn eléyìí láì mọ̀ pé ní àwọn Kànúrì àwọn náà ń prepare fún wọn àwọn náà láwọn jagunjagun láwọn Kànúrì wọ́n ní àwọn jagunjagun wọ́n láwọn tó ní agbára gidi gan ní àwọn Kànúrì yìí àwọn Kànúrì yìí tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí i pé wọ́n a máa dúdú ọ̀họ̀ọ̀họ̀ wọ́n sì àwọn náà oríṣiríṣi àwọn tó ń ṣẹbọ wà nínú wọn àwọn tó ń ṣẹ̀sìn wà nínú wọn bẹ̀tẹ̀ àwọn ẹ̀sìn ti rinlẹ̀ dáadáa nílùú Kànúrì kìí sì ṣe pé ní bóyá àwọn Haúsá àwọn Fúlàní ló mẹ́sìn wá rárá wọ́n ti ń ṣe ẹ̀sìn for more than 300 years làwọn bíbù ti ń ṣẹ̀sìn kódà wọ́n gba ẹ̀sìn ju àwọn Fúlàní ṣáájú àwọn Fúlàní nígbà tí àwọn Kànúrì yìí táwọn náà ti wá prepare lásìkò tí wọn òróró kàn lásìkò táwọn Fúlàní náà òróró kàn ibẹ̀ ní 1820 bí àwọn Kànúrì náà ṣe sígun lọ́nu surprise attack ẹ wo wọ́n pa gbogbo Fúlàní ní pátá tó wà nílùú yẹn wọn ò sọ ẹyọ kan kù lóru wọ́n kún wọ́n yẹn bí à ń kún ẹran ni ìpápá wọn pa gbogbo Fúlàní pátá ni wọ́n bá gba ìlú wọn padà ní 1820 ni wọ́n gba ìlú wọn padà lásìkò ọba tó ń pè ní Ali Tani òun ni Ṣéhù Bọ̀rọ̀nú gbà yẹn ó gba ìlú ẹ̀ padà nígbà tó ń gba ìlú wọn padà ibẹ̀ ni làwọn Kànúrì yìí wọ́n ṣe wá establish Bọ̀rọ̀nú empire wọn padà wọ́n gba ipò wọn ò fún Fúlàní láàyè lónìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ kò síbi kankan tẹ́ ẹ lè sọ pé ní Fúlàní gbà lónìí ìgbẹ́ Fúlàní gbà nílùú yẹn kò sí wọn àwọn ni wọ́n gbà lu wọn nílùú wọn ò rí yẹn gbà. tí o bàbá wa Àdìgún náà bẹ́ẹ̀ kí wọ́n bá wọn Haúsá tó fi gbà lu Haúsá kọ́kọ́ ẹnu òkò. ṣé ẹ gbọ́ mi. mọ́ gbọ́ yín. ìyẹn ni pé wọ́n gbìyànjú láti gba ìlú àwọn Kànúrì Bọ̀rọ̀nú. ní tá a mọ̀ sí Bọ̀rọ̀nú wọn ò rí gbà nítorí pé àwọn yẹn gbìyànjú láti jà fitafita wọ́n lọ múra wọ́n jà fitafita. wọn ò gbà kán gba ìlú wọn lọ́wọ́ wọn. now bẹ́ẹ̀ni mo ní ìbéèrè kékeré kan lọ́wọ́ yín kó tó di pé tẹ̀síwájú ní ìtàn yìí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé a bẹ̀rẹ̀ pẹ̀lú pé kì í ṣe pé a ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú à ń ba ẹ̀yà kan jẹ́ ṣùgbọ́n káwọn èèyàn kan bá lè mọ ìtàn ṣé gbogbo Fúlàní ló wá burú torí gbogbo nǹkan tá à ń sọ látẹ̀kan báyìí kò sí ìkànnì kan tá a lè rí kọ ìfún gan pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí Buhari ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà gan báyìí ó fi hàn pé ìwà ọmọ inú ló máa ń jòkígbẹ́ ṣé kò wá sí Fúlàní kankan tó tiẹ̀ wá dáa ni tí gbogbo Fúlàní ló burú. ẹ rí i pé nínú gbogbo ẹ̀yà èèyàn dáadáa wà èèyàn búburú wà
bẹ̀ síbẹ̀síbẹ̀ ní àwọn kankan bẹ tá à ń pè ní trait tó yẹ pé ní ó ti wà nínú blood ń tó wà nínú blood Fúlàní òun ni pé ká jẹ olórí ká gbalẹ̀ ká jọba àwọn tó wọ́n lẹ́sìn àwọn tó lẹ́sìn wà nínú wọn o tí wọ́n nímọ̀ wà nínú wọn o tọ́jú yẹn dáadáa wà nínú wọn yẹn o bẹ̀ gbogbo bá ṣe kó nímọ̀ tó kó lẹ́sìn tó wọn a máa gbalẹ̀ onílẹ̀ dìkẹ́tìkì ètò ẹ wo orú ìtàn tá a sọ nísìn nígbà tí a gbà yẹn láàyè kìí sọmọ ìlú ẹ gbà yẹn láàyè pé ókè o mọ ìwọ náà máa gbé bí àfààní wọn pọ́n lé ó wá látara opportunity tó wọ́n fún ọ tó wọ́n wà nílùú yẹn tó ti bímọ sílùú yẹn tẹ̀ tí wọ́n dàgbà títí tó gbà ọ́ láì tó ń fún ní respect ó wá bẹ̀rẹ̀ sí ṣe wàásù ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ dáadáa kò sí problem nípa yẹn nígbà tó mọ̀ pé ní wọ́n ń ṣe ẹbọ ni wọ́n ń ṣe o fẹ́ change ẹ̀ kí ló dé tó di pé à ń jagun kí ló dé tó fi jẹ́ pé à ń gbalẹ̀ onílẹ̀ wọ́n ètò ìfìlẹ̀ jẹ́ pé mọ̀ kí mọ̀ tẹ wá gbà ní tẹ́fẹ́lẹ́ fẹ́ tòlù ṣe ni pé ní nǹkan ṣe òdà kí ló dé tẹ̀ fi wá gbé fún ìran wọn àbí ṣé kò sí kan nínú àwọn Haúsá tó kéwú lọ́dọ̀ rẹ̀ ni ṣé kò sí nínú àwọn Haúsá tó rí wọn pé ṣé kò sí nínú àwọn Haúsá tó nímọ̀ ṣé kò sí nínú àwọn Haúsá tó ní làákàyè ni ó sì lè jẹ́ pé ní ìlú onílù tẹ́ ẹ gbà àwọn ara yín ẹ̀ ń fi àbúrò yín jọba ẹ̀ ń fọmọ yín jọba ẹ̀ ń fi fámìlì yín jọba kí ló dé ẹ jẹ́ káwọn lọ síbẹ̀ yẹn. lọ́rọ̀ kan dé báyìí ní àti ọdún bọ́dún wáyé tá a bá wá ní ká fi ṣe àkàwé lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà a rí wípé pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán ní ìsìn ní àlàyé ni pé Fúlàní gan wọn ò ní ìṣì ilẹ̀ kan ní orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn pé wọ́n bẹ̀rẹ̀ láti gba nǹkan oníkan nínú ìjọba Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ó dẹ̀ ń fi hàn Buhari dẹ̀ ń fi hàn ó ṣe ní láàánú ó bani nínú jẹ́ nítorí pé ẹ̀yin èèyàn ẹ máa retí part 2 ohun tá à ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá wa Àdìgún Ọmọ́tọ́sọ̀kún ó gúnlẹ̀ nítorí pé 60 minutes òun ni eléyìí tá a ṣe yìí a tún padà wàá ṣe apá kejì tí gbọ́n kankan o ṣùgbọ́n ẹ jẹ́ ká gúnlẹ̀ lórí ilé nínú ìṣẹ́jú bíi mẹ́fà tó kù bíi mẹ́ta tó kù ẹ ṣe bàbá Àdìgún ẹ jẹ́ ká fi eléyìí ká fi gúnlẹ̀ torí pé mo rí pé ọ̀rọ̀ yìí àwọn gbọ́dọ̀ parí ẹ̀ síbí nítorí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ tán torí pé ọmọ tí ò bá mọ̀ tán yóò sọ lẹ́nu ẹ bá ti sọ lẹ́nu kẹ̀ ó sàpò ìyà kọ́rùn nìyẹn kọ́lọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè Yorùbá. ẹ ṣeun bàbá wa ẹ bá parí ẹ̀. mo ìtàn tá à ń sọ yìí aláà máa kọ̀ntínú pẹ̀lú part 2 àmọ́ ẹ jẹ́ ká ṣe sọ́mùrì rẹ̀ ní kúkúrú a sọ fún yín pé ní Fúlàní wọ́n wá sílùú Haúsá ni wọ́n gbà wọ́n lálejò látara pé wọ́n gbà wọ́n lálejò wípé ẹ̀sìn kan náà ni wọ́n ń ṣe òun ló di pé ní agba gbogbo ìlú o lórí pé wọ́n gba gbogbo ìlú kò sí wọ́n wà nínú ìtàn kò sí rọ́ńbẹ́ wọ́n gba gbogbo ìlú onílùú pátá débi pé ní gbogbo àwọn oyè yẹn àwọn ni wọ́n wà ń bẹ̀ ibo tẹ mọ́ gbogbo àwọn adájọ́ onílùú àwọn Haúsá Fúlàní gbogbo wọn. sọ nídìí eléyìí kí ló dé di pé ní ká máa gba ilẹ̀ onílẹ̀ wàhálà ni ẹ gba ilẹ̀ onílẹ̀ ẹ fẹ́ jẹ olórí látara gbígba ilẹ̀ onílẹ̀ yẹn òun náà ló dá wàhálà lẹ̀ nígbà tí wọ́n kè nísìn nígbà tí ẹ gba ẹ rí Bọ̀rọ̀nú gbà ṣé Bọ̀rọ̀nú ò ṣẹ̀sìn ṣé wọn ò ṣẹ̀sìn ni nígbà tí ẹ rí Bọ̀rọ̀nú gbà ṣé bí wọ́n ṣẹ̀sìn wọn ẹ wá gbalẹ̀ onílẹ̀ wá kóra yín sí ẹ̀yin àwọn ẹbí yín àwọn fámìlì yín lẹ wá fi gbalẹ̀ látara pé ní ẹ̀ ń fẹ́ pàwọ̀ ẹ̀ ń fẹ́ agbára òun náà ló ń gbọ́ wa débi ìlú tá à ń pè ní Nàìjíríà nísìn tó pé ní wọ́n fẹ́ jẹ olórí wa wọ́n fẹ́ máa jẹ olórí mọ́ everybody àfi kí kọ́lọ̀ kó ṣàánú wa ìtàn yìí pọ̀ à ń gé kúrúkúrú ni ṣùgbọ́n dẹ́ndé ọ̀rọ̀ ń bọ̀ tó bá di ní part 2 ẹ máa gbọ́ tó bá fẹ́ random ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ bàbá wa Ọláwálé Ọmọ́tọ́sọ